Africa Content TV. Aláàtì kílódé agbọ́ntàfí nǹkan tí màláìkà ṣe ó lẹ́yìn àbúrò òun ó pè yí pẹ̀ wọ́n pè mí ní Nàìjà àwọn tàbọ́t mo rí wọn pé èmi ọmọ náà rí yábọ̀ kílódé. mo ní bá ní wọ́n ní sílé náà láìka ìyẹn sílé náà láìka yẹn wọ́n ní ìsàfihàn nǹkan whatever mo rí tọ́gbà Àlàbí but mákànṣe correction kan ni mákànṣe àtúnṣe sí mo rí tọ́gbà Àlàbí gbọ́dọ̀ ìfẹ́ ní tó ń bí yín nú. wọ́n nípa ẹ̀mí àti màláìka àwọn ìtìmọ̀ kátàjọ́ wọ́n ti mọ tó ń bá mi pè ní o àgbọ̀gbọ̀rọ̀ ṣòro bí èwe so ọ̀rọ̀ ọjọ́ orí kọ́ ni nǹkan tó ń ṣe mí lọ́wọ́ tí mo wà yìí àwọn èèyàn ń pè bí ìbá tètè wò tàfíì ẹ̀bùn àwọn èèyàn ń pè mí lóríṣiríṣi ọ̀nà ìgbìnà yìí náà bí mi pé wo tàfíì kan tó sọ pé báyìí báyìí ọmọdé ló ń ṣe wọ́n ń fagídí wọ́n ń jà fágbà ẹ̀ ń tàpọ̀ bá tọ́ sí ẹ̀yìn wàá fún ni so mi ní kọ́pẹ́ sọ lórí ẹ̀jú pé ìpàdé máa dínú kíṣẹ́ẹ̀tì láti tó ń bọ̀ lọ́nà ọmọdé ló ń ṣe because mi ò rí nǹkan tó máa fi mú because ọ̀rọ̀ yìí ti wà tipẹ́ over 15 years or 17 years back 2003 mi àti ẹ̀ kí alágbálágbé wà fún rẹ́kọ̀dù gbà yẹn ní Èkó remix ó fẹ́ máa ṣe ó fẹ́ máa dá láṣàǹgbà yẹn pé mo tọ́da àbúrò ọ̀sán tí mo dẹ̀ máa mọ́ lẹ́nu pé kọ́ọ̀mù Súlè Màláìka mi ò ṣàbúrò ẹ̀ mi àti òsínú set mi ò ṣàbúrò ẹ̀ débi pé ọ̀rọ̀ ẹ fẹ́ ó dìjà ní studio ọjọ́ yẹn so kò lè dúró padà bá mi kọrin mọ́ so kí ló máa sọ ń pa yẹn so ìyẹn ti kò tó wá ṣe ìyẹn ti lọ bàtà àwọn èèyàn pẹ̀lú ṣe pé àwọn fans ńlá abroad Nàìjíríà pé àwọn ó ṣe báyìí bá ṣe pé kán fílẹ̀ wọ́n dé lọ́wọ́ yẹn èyí ń jà fágbà mọ́láyé tá a wáyé àwọn ẹgbẹ́ àbáwá míì wọ́n ṣe ẹ̀sà fún wa tó ń tẹ̀lé wa àwọn ẹgbẹ́ mu wa míì wà dẹ́gbẹ̀dẹ́ táwọn náà ṣe àlàyé mi tó ẹ́ lè tí èmi tí mo ti grandpa ní wọ́n máa jà fágbà ọjọ́ orí òṣèlú tó máa ń sọ pé mo jù ẹ́ lọ ojú mi lọ mo tó máa tẹ̀ ọ́ so ọmọdé ló ṣe láàrin yẹn ọmọdé ló yìnbọn tí mi ò lé ọ̀rẹ́ mi máa ti bá ọ̀rẹ́ ti bá ọ̀ní in every ní gbogbo aspect so ọmọdé ló ń ṣe àti pé gbọ́dọ̀ ọmọdé ò pé àbúyá orí ò pé ọmọdé wọ́n rí ẹ̀ that's just it so yẹn ń ṣe kí wọ́n máa jà fún so ẹ fọ rẹ. gbọ́dọ̀ ìfẹ́ ní tó ń bí yín nú tó ń bínú lórí ọ̀rọ̀ Màláìka àbúrí ẹjọ́ ìfẹ́ bẹ̀rẹ̀ ní kò tó ń ta àwọn yàrá sí kò tó ń ta àwọn yàrá sí ọ̀rọ̀ Màláìka ọ̀tẹ̀ ń sọ ọ̀rọ̀ ọmọdé ni ọmọdé ló ń ṣe ọmọdé ló ń dá lánàá ìyẹn Màláìka yẹn gangan ọmọdé ló ń ṣe torí pé mo rí ọ̀rọ̀ yìí tíṣọ́rọ̀ àsìkò yìí ọ̀rọ̀ tó ti pẹ́ láti bí ogún ọdún sẹ́yìn láti jọ dá gbàgbà yìí lórí àjùlọ mo rí ọjọ́ orí ọ̀mọ̀mọ̀lámọ̀ kí la fẹ́ fi ṣe mo rí tọ́da Àlàbí kí la fẹ́ fọjọ́ orí ṣe mo rí tọ́da Àlàbí àti wípé àgbàtẹ́rí yẹn wọn ò kí jà gbà àkíjà gbàgbà wọ́n máa ń fún mi ní mo rí tọ́da Àlàbí ọmọdé rí yàmọ̀ Àlàbí àkíjà gbàgbà wọ́n máa ń fún mi ní ọ̀rọ̀ ọmọdé ni odori screen odori interview orí BBC mórí dada àbúrò mi ni ọ̀rọ̀ ọmọdé ni ọmọdé ló ń dá láàmú orí dada lásìkò yìí lọ́wọ́ yìí ní jẹ́kejì yìí lásìkò kọ̀ǹpútà yìí ọ̀rọ̀ ọjọ́ orí la máa má jà sí orí dada lọ́dún. àti pé kí la fẹ́ fọjọ́ orí ṣe orí tọ́gbà Àlàbí kò sí tó fi ń ṣe ọ̀parí nọ́mbà lásán olówó lágbà àmọ́yà ẹgbẹ́ dábì mi orí tọ́gbà ní ẹ̀sà ló fi ń kí mi lórí tọ́gbà ìlòmí at the same time àmọ́yà àwọn tí yóò tó mi orí tọ́gbà tó ń gbọ́kọ́ dání omi kan àlàyé
ni màá fi ń gbà wọn ìlà yóò ṣe wà nìyẹn ọmọ mọ̀rí yàbá làbí. ṣùgbọ́n tá a bá ń sọ nípa colleagues orin nípa colleagues orin lọ́wọ́ yìí mi ò ráyè àtijà sọ́jọ́ orí ohun tí mo gbé dání ó kọjá ọjọ́ orí ọmọ mọ̀rí yàbá làbí. èmi Mr. Fuji àsìkò yìí tí bá ṣe mọ wọn báyàn jà sọ́jọ́ orí ajẹ́ni tó ní tèmi tó ní wéètì orin tó ní tèmi tó ní wéètì orin mo rí tọ́ndà làbí lọ́wọ́ yìí jọ màláìkà ń wò ráyè yẹn lórí ọjọ́ orí jọ tàbí sọ́jọ́ òmùrí kí ló dé tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lọ́wọ́ ẹ tó bá máa ń tó lórí dákẹ́ ń bẹ̀ mi kì í ṣàbúrò rẹ mo rí tọ́ndà ojú mi lọ. èmi náà mo ní mo jù ẹ lọ lọ́jọ́ orí ìwọ náà ló lọ jù mí lọ mo rí lọ́jọ́ orí ọ̀nà mo rí àmọ̀ yẹn àbí mo rí ṣàtìpé 50 ní àwọn méjèèjì kò sẹ́ni tó wọ́ 50 nínú wa 40 ní gbogbo wa. ọmọ mo rí àmọ̀ gbogbo. àmọ́ àwọn tí mo fi lọ ní Fuji industry tọ́jọ́ orí àti gbogbo nǹkan orí tọ́ta bí omi sán. Ajọjọ́ colleagues ni orí tọ́ta orin jọ. Kí ló fi ẹ̀ ń ṣe concept? Kí ló dé? À ń sọ̀rọ̀ owó ọlá òkìkí orin ipò. Àwa ń sọ̀rọ̀ ọjọ́ orí ordinary number lásán orí tọ́ta orin. Àbàtẹ́rí yẹn wọ́n kì í jábàá wọ́n máa fún yọ̀ ní fẹ́ni tó bá tọ́ sí tó bá bẹ nípò yẹn ọmọ mọ̀ rí yàbá làbí tí tó bẹ́ẹ̀ lọ mọ̀ láìka lọ ṣọ́ra ètò pẹ̀lú ẹ̀sà aráwù mi kí ló dé wàá dédé rí tó bá rí sọ nípa mi má sọ̀rọ̀ mọ́ lọ́dákẹ́ mọ̀ rí tọ́jà làbí jọ Mr. Fuji ráyè yẹn ọjọ́ orí kí la fẹ́ fi ṣe orí tọ́jà yẹn lápẹ̀lẹ́ Fuji orí ọmọ àwọn tọ́jú mi lọ́jọ́ orí tó ṣúọ̀ orí tọ́jà làbí nípa àwọn tàjọ jẹ́sà wa wù ọ̀pọ̀ tí mo Fuji ló pọ̀ o bẹ́ẹ̀ mi ò lè sọ jáde gan àjọjẹ́ colleagues orí ní gbogbo wa.